ó parí. Alága ẹgbẹ́ àwọn gómìnà PDP jápa. Bí ènìyàn kò bá ní àyà dáadáa tàbí tí kì í bá ṣe pé ó lẹ́mìí gan, òṣèlú Nàìjíríà kì í ṣe ohun tí ẹnìkan tí ò lọ́kàn ẹ̀ gbọ́dọ̀ yà sídìí ẹ̀, nítorí ohun tí yóò bá pàdé níbẹ̀ yóò ju agbára ẹ̀mí ẹ̀ lọ. Kò sì sí ohun tí yóò bá pàdé níbẹ̀ náà ju àwọn èèyàn lọ. Àwọn ẹ̀dá ọmọ Ádámọ̀, àwọn asọ̀rọ̀ ànádìbá míì kílẹ̀ tó mọ́, àwọn ẹnu dùn juyọ̀, àwọn apurọ́mọ́ni takoni tán lójú ẹni. Bí èèyàn ti ń bá àwọn olóṣèlú bíi Ọbáfẹ́mi Awólọ́wọ̀ pàdé, bẹ́ẹ̀ ni yóò máa bá àwọn bíi Ládòkè Akíntọ́lá, Adékúnlé Ajásin, Abraham Adésànyà, Ayọ̀ Adébánjọ, Bọ́lá Tinúbú, Nyesom Wike, Ayọ̀ Fáyọ̀ṣe àti àwọn míì lóríṣiríṣi bẹ́ẹ̀ pàdé. Ẹni tí ò bá sì lọ́kàn dáadáa kò ní mọbi tí yóò yà sí gan. Ọ̀kan nínú àwọn tọ́rọ̀ ẹ̀ yóò tún jẹ́ ẹ̀kọ́ lásìkò tá a wà yìí ní ọkùnrin gómìnà ìpínlẹ̀ Bauchi, aláàjì kan tí wọ́n ń pè ní Bala Muhammed, ẹni tí ojú ẹ̀ kò ṣe bálabàla àmọ́ tí ìwà ẹ̀ kún fún bálabàla. Láti ìgbà tí wàhálà ti dé nínú ẹgbẹ́ PDP ló ti ń fi ara hàn irú aṣáájú àti èèyàn tí òun Bala jẹ́, nítorí ọkùnrin náà ni olórí àwọn ẹgbẹ́ gómìnà PDP. Àwọn 12 ni wọ́n sì wà lábẹ́ òun nìkan ní 2023. Àmọ́ bí wàhálà PDP ti ń yọjú bẹ́ẹ̀ làwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ń yọ. Ọ̀kọ̀ọ̀kan lọmọ ayò yìí sọnù, àfi bí ẹni tí orò kú mọ́ lórí tí kò ṣeé bá ṣeré alẹ́. Lọ́kọ̀ọ̀kan làwọn ọmọ ẹgbẹ́ ń yọ títí tí ẹgbẹ́ náà fi túká mọ́ lórí. Nígbà tí wọ́n ti ṣètò ìpàdé gbogbogbò nínú oṣù kọkànlá ọdún tó kọjá nìbàdàn, tí ìpàdé náà sì ti ní kọ́nú kọ́họ̀ nínú, ni àwọn èèyàn ti ń wo ibi tí alága ẹgbẹ́ àwọn gómìnà yìí yóò gbà lọ. Nígbà náà ni ẹnu sì ti ń kún pé ọkùnrin náà ń fẹ́ wọ inú APC, pé ó ń súnmọ́ wọn ju bí ẹgbẹ́ alátakò ti ṣe máa ń súnmọ́ àwọn ẹgbẹ́ míì lọ. Nígbà tó sì di ọjọ́ kejì oṣù kínní ọdún yìí, Bàlá fìbínú sọ̀rọ̀. Ó ní kí làwọn èèyàn ń fi òun pè, ṣé wọ́n rò pé olóṣèlú kwẹ́kwẹ́ lòun ni? Ó ní kí ló ń bà òun lẹ́rù tí òun yóò fi lọ sínú ẹgbẹ́ APC. Ó ní ká má rí ni Paul wí, nítorí òun kì í ṣe olóṣèlú gbẹ̀wù dání o. Ó ní irú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọn ò mọ ẹni tí òun jẹ́ ni. Kò sí ikú kan tí yóò pàgbà téèyàn ò ní bá polo orí ẹ̀ níbẹ̀. Bí kinní kan bá sì ń dún màhuru màhuru nínú ìgbẹ́, bí kò bá ṣe èèyàn ló ń fi ewé bojú, yóò jẹ́ ẹranko tàbí iwin. Kò sí kinní kan tí yóò sì bá òun lẹ́rù nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, pé bí àwọn APC halẹ̀ jù bẹ́ẹ̀ lọ, òun ò níbì kankan lọ. Ohun tó jẹ́ kí Bàlá sọ bẹ́ẹ̀ ni nígbà tí àwọn ìjọba kọ orúkọ ẹ̀ mọ́ àwọn kan tí wọ́n ní wọ́n ń ṣe onígbọ̀nwọ́ fún àwọn afẹ̀míṣòfò, pé wọ́n ń náwó nára fún àwọn apanikiri náà, tí Bàlá sì sọ pé nítorí ọ̀rọ̀ òṣèlú ni wọ́n ṣe fi orúkọ òun sí. Wọ́n fẹ́ kí òun máa bọ̀ nínú ẹgbẹ́ APC ni, òun ò sì ní lọ. Nígbà tí Ahmadu Fintiri ti Adamawa wá lọ, tí Agbo Kefas láti Taraba náà lọ, tí Dauda Lawal náà sì kó àwọn èèyàn ẹ̀ tí wọ́n jọ ń ṣèjọba ní Zamfara lẹ́yìn tóun náà gbanú APC lọ, tó wá kù Ṣeyi Makinde ìpínlẹ̀ Ọ̀yọ́ àti òun Bàlá nìkan. Bàlá bẹ̀rẹ̀ sí kólòlò, ó sì bẹ̀rẹ̀ sí wá àwáwí oríṣiríṣi. Nígbà náà ló di gbádàgbọ̀n tó sì ní òun ń lọ sínú APC nítorí ìjà tó wà nínú ẹgbẹ́ PDP kò ṣeé paná ẹ̀ rárá mọ́. Bàlá ti sọ fún gbogbo àwọn èèyàn, wọ́n sì ti múra sílẹ̀ dé. Nígbà náà ó sì kọ̀yìn sí àwọn ọ̀rẹ́ rẹ̀ nínú PDP pátá. Ó yẹra fún Makinde àti àwọn kọ̀ọ̀kan tí wọ́n gbójúlé pé yóò bá àwọn ja ìjà inú PDP náà yanjú. Ṣùgbọ́n àwọn tí wọ́n ní APC ní Bauchi kò fẹ́ kó wá sínú ẹgbẹ́ àwọn. Ṣé àwọn olóṣèlú adánìkanjẹ ló pọ̀ nínú wọn? Wọ́n bẹ̀rù pé odidi gómìnà, ẹni tó ti ń ṣe gómìnà bọ̀ láti ọdún 7 tó sì jẹ́ kó tó wá ṣe gómìnà, mínísítà ìlú Àbújá ni fún odidi ọdún 5 láyé ìjọba Jonathan. Bẹ́ẹ̀ ló sì jẹ́ sẹ́nẹ́tọ̀ ni láti Bauchi láti 2007 sí 2010 kí Jonathan tó pè é wá gẹ́gẹ́ bí mínísítà.
àwọn APC Bauchi nígbàgbọ́ pé tí ọkùnrin náà bá wá sí àárín àwọn yóò ba nǹkan jẹ́ fáwọn gidigidi ni wọ́n bá kọ̀ ọ́. Wọn ò sì déédéé kọ̀ náà o, ọgbọ́n ni wọ́n fi kọ̀ ọ́, tí wọ́n ní gbogbo ohun tó bá fẹ́ wá ṣe nínú ẹgbẹ́ àwọn àfi kó na sùúrù sí o. Àwọn olórí ẹgbẹ́ náà ní bí Bàlá bá wá kò sí kinní kan tí àwọn fẹ́ fún o, yóò sì tò sẹ́yìn ni, kò lè wá kó wá sọ ara ẹ̀ di olórí ẹgbẹ́ àwọn tàbí kó máa halẹ̀ pé ẹni báyìí lòun fẹ́ kí àwọn mú, ẹni báyìí lòun fẹ́ kí wọ́n fi sí ipò kan. Wọ́n ní bó bá wá ṣe bẹ́ẹ̀ àwọn ò ní fààyè gbà o, kò sí kinní kan tí yóò ṣe ju pé kóun náà wá tò sẹ́yìn gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ àwọn lọ, pé kò lè gbé agbára gómìnà kó máa gbé yẹn bọ̀ lọ́dọ̀ àwọn. Eléyìí ló kó gómìnà náà láyà jẹ, òun ló bá rọ́rí padà nítorí àwọn kọ̀ǹdíṣọ̀n tí wọ́n fún Bàlá yìí kò jẹ́ èyí tó tẹ́ ẹ lọ́rùn, nítorí ìtìjú gbáà ní fún un. Àwọn èèyàn náà sì fi àbùkù hàn gidigidi lóòótọ́ ni o, nítorí wọ́n ṣà ń sọ pé àwọn ò fẹ́. Ohun tó sì bí àwọn yẹn náà nínú ni pé wọ́n ní Bàlá kò wá sọ́dọ̀ àwọn ní Bauchi, kò sọ fún àwọn olórí ẹgbẹ́ àwọn níbẹ̀ pé òun ń bọ̀ wá sínú APC. Kàkà bẹ́ẹ̀ Àbújá ló ti ń lọ to ìwé ẹ̀ wá tó ń fẹ́ kí àwọn ará Àbújá halẹ̀ mọ́ àwọn. Nígbà tí ọ̀rọ̀ sì ti dà bẹ́ẹ̀, Bàlá mọ̀ pé wọn kò fẹ́ òun nílùú ni, ìyẹn nínú ẹgbẹ́ APC, pé òun ò sì gbọ́dọ̀ máa dárin níbẹ̀, nítorí tí òun bá dárin náà tán ta ni yóò bá òun gbé? Ń lòun náà bá padà sílé ẹ̀, kàkà kó wá jókòó jẹ́ sílé, níṣe ló tún bẹ̀rẹ̀ sí í parọ́ ohun tí gbogbo ayé ti mọ̀. Ó ní òun ń gbọ́ rúmọ̀ọ̀sì kan tó ń lọ lọ́wọ́ pé àwọn kan ń gbé e kiri pé òun fẹ́ lọ sínú APC. Ó ní kí lòun wá lọ, òun kò níbì kankan tí òun fẹ́ lọ o, inú PDP lòun wà, ọmọ PDP lòun, kò sí kinní kan tó lè gbé òun kúrò nínú ẹgbẹ́ náà àfi tí àwọn bá jọ jókòó tí àwọn bá yanjú ẹ̀ pátápátá. Ó ní òun ò níbì kankan tí òun fẹ́ lọ o. Ìgbà yẹn ni yóò di bí ẹlẹ́ẹ̀kẹẹ̀ẹ́dógún tí Bàlá yóò máa pariwo pé òun kò ní fi PDP sílẹ̀ láéláé. Ọ̀rọ̀ tó sì sọ yìí ló jẹ́ kí àwọn Makinde tún wá lọ, tí Makinde sì sọ pé kò sí bí òun yóò ti jókòó bá Wike parí ìjà kankan o. Àmọ́ tí Bàlá sáré pa á mọ́ ọ lẹ́nu tó ní ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀, àwọn sì lè jọ jókòó, kò sí ìjà àjàdíjú kankan nínú òṣèlú, kó má ronú bẹ́ẹ̀ yẹn rárá. Nítòdodo níbi ọjọ́ mélòó lẹ́yìn yẹn ó lọ sí ọ̀dọ̀ Wike, ó sì ya àwọn èèyàn lẹ́nu láti rí Bàlá lọ́dọ̀ Wike pẹ̀lú gbogbo ohun tí ọkùnrin olóṣèlú náà ti ṣe fún wọn. Àmọ́ Bàlá wà lọ́dọ̀ Wike, ṣùgbọ́n àbùkù ló tún bá kúrò níbẹ̀ o, nítorí Wike sọ fún un pé kì í ṣe àsìkò tí àwọn ti jagun tí àwọn ti ṣẹ́gun nínú ẹgbẹ́ PDP ni yóò wá máa wá sọ́dọ̀ òun, pé tó wá ṣe pé nígbà tí àwọn ń jagun náà lọ́wọ́ làwọn rí, àwọn ò bá mọ ohun tí àwọn ìbá ṣe àti ọ̀rọ̀ tí àwọn ìbá jọ sọ, ṣùgbọ́n lẹ́yìn tí òun ti ṣẹ́gun tí PDP ti wà lọ́wọ́ òun ló wá ń wá òun kiri pé kò sí nǹkan kan tí à ń jọ fẹ́ sọ. Nígbà náà ni Bàlá yí orin padà tó sì bẹ̀rẹ̀ sí lọ sílé àwọn ẹgbẹ́ òṣèlú ADC. Àsìkò náà ni wọ́n sì bí léèrè ọ̀rọ̀ tó sì sọ pé APC làwọn ní lọ́kàn láti lọ tẹ́lẹ̀, àmọ́ àwọn èèyàn wọn kò wá bá àwọn sọ̀rọ̀. Nígbà tí wọn kò sì ti bá àwọn sọ̀rọ̀ tí wọ́n ń gbéraga sáwọn, ó fi hàn pé wọn kò nílò àwọn nìyẹn. Ìyẹn ló ṣe jẹ́ pé ẹgbẹ́ ADC làwọn èèyàn àwọn faramọ́, ẹgbẹ́ náà ló lè gba àwọn. Bí àwọn ADC ti gbọ́ báyìí ni wọ́n sáré kó ara wọn jọ. Àwọn aṣáájú ẹgbẹ́ náà kan tí bàbá Ṣeyi Lawal, akọ̀wé ìjọba àpapọ̀ lábẹ́ Buhari, ṣáájú wọ́n lọ bá Bàlá nílé ìjọba ìyẹn ní Bauchi. Wọ́n ní àwọn wá bá àwọn sì wá fún un ní kọ́kọ́rọ́ ADC kí àwọn fún un kó lè ṣílẹ̀kùn nígbàkigbà tó bá fẹ́ wọlé. Wọ́n ní àwọn yóò sì wá bá ní Bauchi tí àwọn yóò wá pàdé ẹ̀ láti fà á wọ inú ẹgbẹ́ náà. Wọ́n ní kì í ṣe pé ó ń bọ̀ bí àlejò nínú ADC kọ́ o, ó ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn aṣáájú àwọn ni, àti bí ẹni tó ní ẹgbẹ́ gan-an, pé kì í ṣe àlejò rárá. Wọ́n ní àwọn ti múra wá o, bó bá ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn wà náà ló fẹ́ kí àwọn kéde ọ̀rọ̀ náà fáyé, àwọn yóò ṣe bẹ́ẹ̀ níbi tí àwọn wà yìí náà ni. Àmọ́ Bàlá ní kí wọ́n ní sùúrù fóun fún ọjọ́ méjì péré, wọn yóò gbọ́ ọ̀rọ̀ lẹ́nu òun láìpẹ́ rárá. Àmọ́ nítòdodo ẹgbẹ́ ADC kì í ṣe ibi tí Bàlá fẹ́ lọ, ó kàn ń fi àwọn yẹn ṣe ọrọ̀ ajé lásán ni,
APC ló wu Bàlá láti lọ. Nígbà tí àdúrà rẹ̀ yóò sì gbà, àwọn aṣáájú ẹgbẹ́ APC ti gbọ́ pé àwọn ADC ń lọ sọ́dọ̀ Bàlá. Ń làwọn náà bá gbéra. Alága ẹgbẹ́ náà ló sì ṣáájú. Bó ti ń lọ ló mú gómìnà ìpínlẹ̀ Kánò lọ́wọ́, ìyẹn Abba Yusuf. Àwọn méjèèjì ni wọ́n sì lọ ká Bàlá mọ́ ilé ìjọba ní Bauchi. Ni wọ́n bá sọ fún un pé òun làwọn ń wá o. Òun làwọn wá pé kó máa bọ̀ nílé, nítorí nínú APC ní gbogbo àwọn ọ̀rẹ́ àti àwọn alájọṣe ẹ̀ wà báyìí, kò sì lè lọ dúró síta kó máa wòran wọn. Tìdùnnú ni Bàlá fi gbà wọ́n lálejò, tó sì sọ fún wọn pé wọn yóò gbọ́ lẹ́nu òun láìpẹ́ rárá. Kódà wọ́n ní yóò ṣèpàdé nílùú Àbújá pẹ̀lú àwọn aṣáájú ẹgbẹ́ náà míì, kò sì lè pẹ́ tí wọn yóò fi tìlù tìfọn pè é wọlé. Òun sì ń ronú pé kí lòun fẹ́ sọ fún àwọn ará ADC tí wọ́n kọ́kọ́ wá bá òun, ìyẹn àwọn tóun ti lérí fún tẹ́lẹ̀ pé òun ń bọ̀. Nígbà tí Ọlọ́run yóò sì gbé ìṣe ẹ̀ dé, àsìkò tó ń ronú ibi tí òun yóò gbà yìí làwọn INEC fa orúkọ àwọn aṣáájú ADC yọ nínú ìwé wọn. Bàlá sì mọ̀ pé tí òun bá fi lè lọ sínú ADC, wàhálà kan náà tó lé òun nínú PDP ni yóò tún lé òun. Nídìí èyí, kò sí tàbí ṣùgbọ́n kan níbẹ̀, Bàlá Mohammed yóò jápa, inú APC ló sì ń já lọ. Wike ti fi ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí Bàlá ṣá o. Bó ti gbọ́ ọ̀rọ̀ tó sọ àti bó ti gbọ́ pé àwọn olórí APC àti ADC ń pààrọ̀ ọ̀dọ̀ ẹ̀, ó ní ó dàbí pé ohun tí ọkùnrin náà fẹ́ jẹ kò jẹ́ kó gbọ́n mọ́, àbí kí ló ń ṣe tó ń ṣe bálabàlà báyìí. Wike ní olóṣèlú kan tí kò ṣeé fọkàn tán rárá ní Bàlá Mohammed. Ó ní bó ti ṣe wà yẹn, tó bá sọ pé ẹ káàárọ̀, kéèyàn wo ojú ọjọ́ dáadáa kó tó dáhùn ni. Ó ní 2022 nígbà tí ẹgbẹ́ APC fa Tinubu kalẹ̀ láti wá du ipò ààrẹ, ó ní níṣe ni Bàlá sáré wá bá òun ní pọ́tá, tó ní ó ti dójú ẹ̀ wàyí o, àfi kí àwọn yá ṣe àtìlẹ́yìn tó bá dáa fún Tinubu. Ṣùgbọ́n ó ní bó ti kúrò lọ́dọ̀ òun kò tí ì tó ọjọ́ mélòó tó ti tún padà tó fò sẹ́yìn Àtíkù tó ń bá a ṣe. Ó ní bí ọ̀rọ̀ àwọn ti ń lọ lọ́wọ́ nínú PDP náà, bẹ́ẹ̀ ló ń lọ rí Tinubu ẹ̀ẹ̀mẹ́ta lórí tó ń sọ pé òun ò lè lọ sínú ẹgbẹ́ tí Àtíkù bá wà nítorí Àtíkù ò fẹ́ràn òun, pé nítorí ẹ̀ làwọn ṣe gbọ́dọ̀ yanjú ọ̀rọ̀ gbogbo. Ó ní òun kan náà ló ń sá lọ sọ́dọ̀ àwọn ADC, òun kan náà ló ń sá lọ sọ́dọ̀ àwọn APC. Irú ẹ̀dá wo gan-an lọkùnrin yìí? Wike ló ń fìbínú béèrè bẹ́ẹ̀. Àmọ́ tí ọkọ yé ọkọ tó ń fi ẹnu roko, tí ìgèrè yé ìgèrè tó ń fi gbogbo ara ẹ̀ mú mi lódò, ojú 16 lewé oníyè yìí ní gbogbo ara ní fi ìlú kára bí ajere. Ó lè jẹ́ àwọn orin tó ń bọ́ sí Bàlá létí ló ṣe ń hùwà tó ń hù wọ̀nyí o. Bí kò jẹ́ orin tàwọn EFCC, yóò jẹ́ ti àwọn ICPC tàbí kó tilẹ̀ jẹ́ ti àwọn DSS. Kò sì fẹ́ gbé irú orin bẹ́ẹ̀ bó bá kúrò nílé ìjọba. Àti pàápàá, ọkùnrin náà kò mọ ohun tí yóò gbẹ̀yìn òun bí òun bá fi ipò gómìnà sílẹ̀. Ó sá ti ṣe sẹ́nétọ̀, ó ti ṣe mínísítà, gómìnà ọdún 8 ló fẹ́ ṣe tán yìí. Bàlá sì tún ń gba wájú ilé ń gbẹ̀yìn kùlé, kí ló wá tún kù tí yóò ṣe o? Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Bàlá tó ń fẹ́ wọnú ADC wọnú APC yìí wò. Ọkùnrin náà fẹ́ japa, tó sì ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.